Ẹ rí lókè òkun àwọn Yorùbá tó wà ńbẹ̀ wọ́n ju àwa tá a wà nílé lọ. Aláàfin gan ni Ṣàngó. Ẹni tí wọ́n bá fẹ́ jẹ tí wọ́n fi jẹ Aláàfin ó ti di Ṣàngó. Káwò kábíyèsí o. Bàbá, mo rí pé ẹ ṣe òṣèlú ńgbà kan. Bẹ́ẹ̀ ni. Kí ló dé tẹ jáwọ́ tẹ̀síwájú mọ́? Àbí ṣẹ̀ṣẹ̀ ò faramọ́ ni? Mi ò ṣe níṣe pé ó máa fi ṣiṣẹ́ ṣe títí ayé. Mo fẹ́ fi nǹkan kan lọ́lẹ̀ ni pé èèyàn lè ṣe òṣèlú láì máa jalè. Táyé àtijọ́ Ifá ni máa ń yan ọba gbogbo ilẹ̀ Yorùbá. Táyé òde òní tí Ọ̀yọ́ yìí nìkan ni Ọlọ́run bá wa ṣe tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ní Ifá ni kó yan ọba. Wọ́n gbà pé Ifá ló yan ọba, kì í ṣe pé àwọn afọbajẹ náà wà ńbẹ̀. Èmi Ògúnwádé Ifágbèmí Ṣàngódáhùn sí Ifá lèmi rótì. Mo ṣe olórí yunifásitì Ifẹ̀ ọdún 7 mi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan. Ṣé obìnrin wá ń tẹfá látijọ́ ni? Dáadáa. Bí a máa tẹfá. Ṣé gbogbo obìnrin ni àbí ó máa ní àwọn àṣàyàn àbó máa ní pò bóyá nǹkan tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi ní a. Láti kékeré obìnrin a máa tẹfá, ọkùnrin náà a máa tẹ̀. Ṣùgbọ́n obìnrin ò lè rí odù. Mọ́ ká àwọn ìlú tí ń bẹ tá a ti gbàgbé òkè ìṣọgọ́rùn. Nígbà tí gbàgbé rẹ̀ tá a mọ̀ bí wọ́n ṣe máa lù àní mọ̀ bí wọ́n ṣe jó náà mọ́. Ìyẹn ti lọ. Ó ní tètè ń bálé àtàrí pọ́nà ni mo dé tí mo gbóhùn dùrù. Igbó rere ni mo dé tí mo gbóhùn alágogo. Bẹ́ẹ̀ lóhùn agogo òjò òhún dùrù. Ẹni tó bá mọ̀ púpọ̀ nípa Ifá tàbí tí wọ́n bá dáfá sílẹ̀ tó lè ṣàlàyé rẹ̀ tó sì lóhùn Ifá ni wọ́n máa fi jẹ àwíṣẹ. Ó ní ègún tí mo bá gún wọn ò gbá ìṣẹ́. Èpè mi wọn ò ṣàìjà.